ẹgbẹ́ àwọn Fúlàní kan lórílẹ̀‐èdè Nàìjíríà èèyàn Concerned Fulani People of Nigeria wọ́n mà ti lọ fi ẹjọ́ gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ẹni tí gbogbo ayé mọ̀ sí olóyè Sunday Adéníyì Adéyẹmọ tí wọ́n tún ń pè ní Sunday Igboho wọ́n mà ti lọ fẹjọ́ ẹ̀sùn wọ́n ti fẹjọ́ ẹ̀sùn olórí oko orílẹ̀‐èdè Nàìjíríà káfàtà ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé tí wọ́n sì ń jẹ́ kó dé mọ̀ pé kí wọ́n kìlọ̀ fún Sunday Igboho gidigidi kó má ṣe dá ogun àti ogun abẹ́lé sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé ibi tó ń bá nǹkan lọ yìí ó lè fa ogun àti ogun ẹlẹ́yàmẹ̀yà káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà pàápàá láàrin ẹ̀yà Yorùbá àti ẹ̀yà Haúsá tàbí àwọn Fúlàní. Ǹjẹ́ kí ni ìdí tí ẹgbẹ́ àwọn Fúlàní tí wọ́n jẹ́ Concerned Fulani People of Nigeria kí ni ìdí tí wọ́n fi ń sọ̀rọ̀? Ó máa ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú tí a ti bí Sunday Igboho èyí ìlú Ìgbòho tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Òre ló pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lópin ọ̀sẹ̀ tó kọjá. Ẹ rántí pé lópin ọ̀sẹ̀ tó kọjá ẹni Sunday Igboho ló gba ìlú Ìgbòho tó ti bí lọ bẹ́ẹ̀ ló gba ààfin ọ̀nà oníbodè ìlú Ìgbòho lọ níbi tó ti ránṣẹ́ pé gbogbo àwọn olórí Fúlàní wá sí ààfin ọ̀nà oníbodè wípé òun gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìfẹ̀míṣòfò tó ṣẹlẹ̀ ní ìlú Ìgbòho bẹ́ẹ̀ ló jẹ́ kó dìímọ̀ fún wọn pé ṣé wọn bẹ̀rù òun ni oníṣẹ́ wọn kì í gbóhùn Sunday Igboho nígboro ayé ni wọ́n ní bàbá rí pé Sunday Igboho ló ń lé gbogbo àwọn ọ̀daràn tó ń pààyàn tó ń jiyàn gbé káàkiri ilẹ̀ Yorùbá oníbà àwọn àtiwá lórí láyà tí wọn yóò máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ní ìlú òun tó sì jẹ́ kó dìímọ̀ pé òun ò fẹ́ gbọ́ irú ẹ̀ mọ́ òní ọjọ́ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ ní ìlú òun òní ọjọ́ náà inú wọn yóò kan èèmọ̀ tí wọn yóò tún kan ìdí nínú iyọ̀ Sunday Igboho kò tó dúró sórí eléyìí ó tó jẹ́ kó dìímọ̀ wípé gbogbo àwọn tí wọ́n sì wà lákàtà àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì ìwọ̀n ń fún àwọn olórí Fúlàní ìlú Ìgbòho ní wákàtí méjì láti lọ bá wọn sọ̀rọ̀ nítorí pé wọ́n mọra wọn kí wọ́n tú gbogbo wọn sílẹ̀ táwọn ò ní kọ́bọ̀ kan táwọn yóò san tó sì ní láì ṣe lè láàrin wákàtí méjì wàhálà yóò ṣẹlẹ̀ wàhálà yóò so ọ̀rọ̀ yìí ló máa di ariwo ńlá tó sì jẹ́ pé fídíò ìṣẹ̀lẹ̀ náà ó gba gbogbo orí ẹ̀rọ ayélujára kan eléyìí ló sì jẹ́ kí àwọn ẹ̀yà Fúlàní ká máa fi ìbínú àti ìbànújẹ́ hàn lórí eléyìí nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ẹgbẹ́ Concerned Fulani People of Nigeria lábẹ́ ọ̀gá wọn Ibrahim Bakindo Chubado wọ́n jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ burúkú ẹni Sunday Igboho sọ wọ́n ní àwọn náà kórìíra ìjínigbé àti ìfẹ̀míṣòfò àwọn sì bu ẹnu àtẹ́lu gbogbo àwọn tó bá ń ṣe é kódà wọ́n ní gbogbo àwọn ọmọ àwọn ìyẹn Fúlàní tó bá ń ṣe é àwọn bu ẹnu àtẹ́lu wọn ṣùgbọ́n kí wọ́n máa kó gbogbo àwọn pọ̀ pé gbogbo àwọn lọ́daràn orílẹ̀ yìí ò bójúmu gẹ́gẹ́ bí Sunday Igboho ṣe ń ṣe tó sì ní kò sí ẹ̀yà kan tí kò ní ọ̀daràn láàrin wọn ṣùgbọ́n táwọn máa fi irú ọ̀ràn náà kan fi máa bú gbogbo ẹ̀yà wọn ni làwọn ò fẹ́ tó sì ní kí Tinubu àti gómìnà Ṣèyí Mákindé kó kìlọ̀ fún Sunday Igboho kí ó má lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ mọ́ kó sì má bàa dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ní ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà.